Kasalaye, kasalaye fún wọn. Kasalaye, kasalaye fún wọn. Àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu atẹnumọ́ràn kì í jóná o. Ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò kan ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá. Ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. Ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare. Ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. Fún àlàyé ẹ kàn sí wa lórí Ká ṣàlàyé, àlàyé ní bàbá ọ̀rọ̀. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, ìdí ọpẹ́ mi pọ̀ o, ọ̀nà ọpẹ́ mi pọ̀, èmi ò máa lè sọ́tàn, ṣẹ́yìn náà lè sọ́tàn ni wọ́n ní bá ní kí n ka orí Olúwa ilẹ̀ àṣùbà ilẹ̀ àtúmọ́. Ṣùgbọ́n bó ṣe wù kó le tó ní gbogbo ìgbà lóòrèkóòrè a gbọ́dọ̀ mọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ni òun náà lọ́ba tó jẹ́ kó ṣeé ṣe fún wa. Adágbére fúnra wa níjọ́wọ́ a tún ti kíra wa pé báwo ni gbogbo ẹ̀ ṣe ń lọ, kú bójú ọjọ́ ṣe rí ẹ̀sìn kú kí ó lè dáa tó gbáǹbá káàkiri ìgbọ̀n yanjú gbogbo wa pátápátá. Ọlọ́run ọba Elédùmarè adéládé ògo adéládé ẹwà bó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà kò ní kọjá àfaradà. Eléyìí l'Adéjọkẹ́ fi kí wa káàbọ̀ sórí ètò Ká Ṣàlàyé lónìí. Ẹ̀yin èèyàn mi káàkiri orílẹ̀‐èdè àgbáńlá ayé bí tẹ́ ti ń wò mí tẹ̀sí tó ti ń gbọ́ mi, mo gbà ládùúrà wípé Ọlọ́ọ̀bẹ Elédùmarè á jẹ́ kí ó ṣeé ṣe fún wa bó jẹ́ pé àbúrò ní tolókun, àbúrò ní omi òkun, àbúrò ní tómi ọ̀sà, bá a ṣe ń lù báyìí ló ṣe máa dún fún dáadáa fún gbogbo pátápátá. Láwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí, gbogbo àná la mọ̀ nǹkan tó wà ń lò látòrí ìpolongo ìbò, cashless policy, ìbò dídì, adúpẹ́ security, ààbò ń lọ lọ́tún lọ́sìn, àtúnwọlé náà àwẹ̀ kìrìsìtẹ́nì bẹ̀rẹ̀ tí mùsùlùmí tẹ̀lé, àti ọdún àjíǹde àtúngbáradì fún ti ìtúnu àwẹ̀. Ọ̀nà àṣẹ nírọ̀rùn fún wa. Tí Ọlọ́run bá ṣe nírọ̀rùn fún wa ṣàwárà ló gan àṣẹ nírọ̀rùn fúnra wa. Ọ̀dà náà ẹ jẹ́ ká wò báyìí ná, ìròyìn ayọ̀ náà ni wọ́n máa dé sí etí ìgbọ́ gbogbo wa. À ń gbìyànjú láti rí i pé èyí tá à ń sọ á jẹ́ nǹkan tó jẹ́ pé ó jẹ́ òkodoro, ó jẹ́ òtítọ́. Àti ń gbáradì báyìí ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ń gbáradì, wọ́n fẹ́ dìbò ní pé ìdìbò yóò wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àwọn agbègbè kan tó yẹ pé wọ́n fa ìdìbò wọn ró látàrí lásìgbò tó ṣẹlẹ̀. ó pè ní àdúgbò yẹn inconclusive, kí wá ṣe ti ààrẹ là ń sọ àbí ti gómìnà. Ìdìbò fún àwọn tó máa lọ ṣe aṣojú ní ilé ìgbìmọ̀ aṣòfin, wọ́n máa lọ dìbò ń bẹ̀. wọ́n ní pé rírà agbègbè kan sọ ní fresh election in 2 polling units ní Olúyọ̀lé Federal Constituency. Bákan náà ló máa wáyé ní àwọn ibi tó ń pè ní Ìbàdàn North East àti Ìbàdàn South East Local Government Council. Wọ́n máa dìbò tí ó máa fi ojú ẹni tí ó máa lọ ṣojú agbègbè náà ní ilé aṣojú-ṣòfin àgbà ìyẹn Federal Constituency. Àwọn honorable wa nìyẹn. wọ́n máa dìbò yẹn ìjọ election pọ́n di 15 náà máa dì. Àwọn gbàládùra pé kò ní sí wàhálà o, kò ní sí dààmú, kò ní sí ṣòro. Ìbò náà lọ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀, kò sọ̀rọ̀ pé wọ́n jíbò gbé mọ́, gbogbo ẹ̀ máa lọ bó ṣe yẹ kó lọ. Tẹ́bà tó wá gbàgbé àwọn ìbò kan tó ń wáyé tó ń pè ní ìdìbò kò mẹ́sẹ̀ ó yọ lára àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan. Wọ́n ti ń dì í torí pé ìdìbò máa wáyé ní àwọn ìpínlẹ̀ kan ní inú ọdún yìí. Àwọn ìpínlẹ̀ tán darapọ̀ ìdìbò fún ààrẹ gómìnà. Àwọn ìpínlẹ̀ tí ò darapọ̀ láti dìbò gbogbogbò ètò àṣekọjá yẹn pé a máa ń pè nǹkan ní staggered election, ìdìbò ségesège. Àwọn ìpínlẹ̀ kan wà tó jẹ́ pé a máa ṣe tiwọn nínú ọdún yìí. Ara wọn ni Kogi wà. Ẹ̀yà ti ń gbọ́ lálálá tó ń ṣẹlẹ̀ ní Kogi. Èyí ti gbọ́ ọ̀rọ̀ tó ti fi ń sọ̀kò síra wọn láti Mílíọ̀nù àti Wike. Wọ́n ti sọ̀kò tó ń pọ̀ máa fojú ara wọn rí nǹkan, máa mú ara wọn dẹ́rìn. Ọ̀rọ̀ ti ń lọ. Ìpínlẹ̀ Kogi àwọn PDP wọ́n máa ṣe primaries wọn, APC àwọn náà máa ṣe primaries wọn. Ìyẹn ni ìdìbò kò mẹ́sẹ̀ ó yọ tó máa fi ojú ẹni tó máa díje gẹ́gẹ́ tó máa ṣojú ẹgbẹ́ láti díje dupò
gómìnà ní ìpínlẹ̀ náà. Ìpínlẹ̀ Kogi wà lára wọn, Bayelsa wà nù wọn, bákan náà ni Imo wà nínú wọn. PDP àti ẹni tó máa ṣojú wọn ní ti Bayelsa ó ti fojú hàn, bákan náà ni tó máa ṣojú ní ti ìpínlẹ̀ Ìbònà, Bayelsa àti ìpínlẹ̀ wo mo dárúkọ yẹn náà, Kogi, Bayelsa àti Ìbònà, Imo kọ jẹ́ ká wò máa fi tó yín létí ṣáájú ìpínlẹ̀ mẹ́ta ọ̀nà fẹ́ dìbò láti wọn gómìnà nínú oṣù kọkànlá ọdún yìí. Àwọn ìpínlẹ̀ méjì ẹgbẹ́ òṣèlú PDP ti fi ọmọ oyè wọn ti yanjú ẹ̀, ó ti bọ́ síta, ó ti fojú gbangba ó ti yé yín. Àwọn yòókù láti mọ̀ bí wọ́n ṣe fẹ́ ṣe, àwọn yòókù ẹgbẹ́ òṣèlú yòókù ò ní mò ń sọ ìyẹn ní ti ọ̀rọ̀ àwọn yẹn. Wọ́n sì ti kéde wọn wọ́n ti kéde wọn pé àwọn tó ń lọ ṣojú wọn níbẹ̀ nínú oṣù kọkànlá ló máa wáyé. Bákan náà ni àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ìṣẹ̀lẹ̀ tí ó dùn tó dára ni, nítorí pé ọjọ́ ìbí wà ní tí mo fẹ́ sọ ẹni tó sì tún jáde láyé ó wà nínú ẹ̀. Ṣùgbọ́n ní títí àwọn tí ọjọ́ ìbí wọn tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí, bàbá yìí ọmọ ọdún mélòó ni, oldest living black World War II veteran, ó pé ọmọ ọgọ́rùn-ún ọdún, ọgọ́rùn-ún ọdún tó wá ń ṣe yìí. Àdúrà wa ni pé bàbá yìí ó gbìyànjú ìlú Amẹ́ríkà ló wà, kìí ṣe Nàìjíríà ló wà. Orúkọ ẹ̀ náà ni Thomas Taylor, ó jẹ́ ọ̀kan lára àwọn tó ń jà, ó ṣojú mi kòró ní ogun World War II tí ó lágbára. Wọ́n ṣayọyẹ ọjọ́ ìbí ẹ̀, àwọn èèyàn sì bá ṣe. Ìlú òyìnbó ló ń gbé, Amẹ́ríkà ló gbé, Dauphin country yẹn ní Pennsylvania, ibẹ̀ ló ń wà. Ojú bàbá yìí ti rí tó lára tó fojú rí náà ni pé bó ṣe pọ́mọ ọgọ́rùn-ún ọdún kò síyàwó kò sọmọ, wọ́n ti kú. Ó sì wà lára tó lọ jagun. Ṣùgbọ́n bó ṣe jagun náà, bàbá lòun ní ẹ̀rí òun tóun ní pé gbà tó máa dé láti ojú ogun, bó ṣe jẹ́ pé òun báyàwó àti ọmọ wọn ti jáde láyé, ó lóun endure ikú ọmọ àti ìyàwó òun. Ṣùgbọ́n tóun wà láyé lónìí yìí, ó tọ́pẹ́ ojú ọpẹ́ lọ. Lẹ́yìn yẹn òun ní ká 100 years ni ó ń ṣe ọjọ́ bí ọgọ́rùn-ún ọdún. Lẹ́yìn yẹn ni ti bàbá mi tí ẹ̀ mọ́ bàbá rí omi rí, ṣùgbọ́n máa ń gbọ́ nípa wọn gbà yẹn. Òun náà pè ní Pa Samson Ọláyíwọlá Lákòdóró. Àwọn jáde láyé ní ọmọ èèyàn jáde láyé lókè pé ní ọmọ ọgọ́rùn-ún ọdún, ó lé 111 years, ọgọ́rùn-ún ọdún ó lé kan, àádọ́rùn-ún ọdún ó lé kan. Yorùbá ṣòro, ó lè yẹ kí n ṣe àpò báyìí pé wọ́n jáde láyé ní ọmọ 111 years làwọn jáde láyé. Ibi tí ẹni tó yẹ pé ó rí ogun World War II ó ń ṣayẹyẹ ọgọ́rùn-ún ọdún 100 years birthday tó ń ṣe fún ní bàbá Lákòdóró yìí. Àwọn jáde láyé, ẹ̀yin pé senior làwọn, senior brother ọ̀nà jẹ́ fún ọ̀gbẹ́ni náà. Wọ́n fi ọdún 11 jù wọ́n lọ, nítorí wọ́n pé tó ń gbé ìlànà ni pé ẹnìkan tó ní pójú òun gbì dáadáa, bóyá Lákòdóró yóò lọ sójú ogun, ṣùgbọ́n wọ́n mọ̀ pé ogun wà láyé ńgbà náà, pé World War II ó ń ṣẹlẹ̀. ìyẹn Pa Samson Ọláyíwọlá, wọ́n jẹ́ chairman, wọ́n jẹ́ alága àti ògbóǹtarìgì ẹni tó pẹ́pẹ́pẹ́pẹ́ alátìlẹ́yìn fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ń pè ní Shooting Stars. Wọ́n ti náwó sókè. Èyí tí wọ́n bí tẹ́ ti ń gbọ́ tí gbọ́n pa bàbá yẹn tó ti mọ̀ ń pa Shooting Stars. Bàbá yìí jáde láyé o ní ọjọ́ 13 oṣù kẹrin ọdún 2023 ọ̀nà jáde láyé. Bàbá àdúrà wa náà ni pé ibi tẹ́ kọjú sí kò kúkú ní bàjẹ́, ẹ̀yin tẹ́ fi sílẹ̀ náà ní bàjẹ́. Ọlọ́run bá bu erùpẹ̀ burúkú kúrò ní ojú yín. Ẹ̀yẹn ní ti ọ̀rọ̀ ẹni tí ó jáde láyé, bàbá wa tó jáde láyé. Ká wá sọ ti èyí tó tún fẹ́ dàbí nǹkan tó fẹ́ bomi tútù síyàn
lọ́kàn díẹ̀. tó wọ́n ní pé àwọn aráàlú ń pè fún àtìlẹ́yìn ilé aṣojúṣòfin láti gbé òkú Wayas wálé láti UK. Wayas tẹ́ ẹ bá gbàgbé àwọn ni wọ́n jẹ́ Senate President nígbà yẹ àwọn Ṣàgàrí akánúwé ni àwa náà kánúwé ni Joseph Wayas àwọn ni wọ́n jẹ́ Senate President ní ọdún 1979 ọ̀nà wà níbẹ̀ nígbà tí Nàìjíríà wà ní 19 states. Wọ́n ti kú láti bí 2021 November 30 ni wọ́n jáde láyé. Wọ́n ní ọmọ 100 ọdún náà jáde láyé. 100 ọdún náà fi jáde láyé 80 years náà wà jáde láyé láti November 30 2021 náà jáde láyé 20 kíláwà 2023 wọn àti ìsìnkú wọn òkú wọn sì tún wà ní ibi tán gbókù pamọ́ sí ní UK. Láti ìgbà náà kò ní máa lọ sí bíi 14 àbí ọdún mélòó oṣù mélòó nìyẹn bíi 14-15 months náà ti wà nínú yàrá àgbókùsí lọ́hùn. Wọ́n sì ní pé ẹni tó pa òkú mọ́ ó mà ní ó ṣòkú tòótọ́ kì í ṣe ẹni tí ó ń sunkún. Ìgbà wo wá ni wọ́n máa fẹ́ sin òkú bàbá ẹ̀ wọ́n mọ̀. nínú àwọn agbẹ́ kan láti South community tó wà ní agbègbè FCT àti àwọn ibòmíì wọ́n kóra wọn jọ pọ̀ wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ilé aṣojúṣòfin pé kán jọ ń tòrò ọlọ́run kan pẹ̀lú àwọn láti gbé òkú bàbá ìwálé kán wá ṣe ẹ̀yẹ ìkẹyìn fún wọn lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni tó ti gbà kan jẹ́ Senate President rí. ṣé ti rí sí pé ńgbà táwọn kan wá ní pé tábà ti lọ sí ipò ìjọba kán lọ kówó náà ni kán lọ kówó lò ní wọ́n ń kówó náà wọ́n ń kówó lò. ṣé wọ́n sọ pé àwọn ẹbí bàbá ẹ̀ àbí ẹni tó lọ sí òkè òkun tó lọ gbàtọ́jú àbí tó ń gbé lókè òkun ni tó kú sọ̀hún. àbí sọ pé àwọn ẹbí bàbá ẹ̀ wọ́n ní agbára láti gbé bàbá ìwá láti wá sin òkú ẹ̀ wọ́n tún dúró de ìjọba. ó ti lọ sí bí oṣù mélòó tó ti wà nínú yìnyín lókè òkun tó yẹ pé Nàìjíríà ní yìnyín Nàìjíríà náà gbé bàbá yìí sí ọgbọ́n bá ti mọ nǹkan tí àtìmọ̀pá yóò pé méjì ẹni ìmọ̀ bóyá máa rí bàbá yìí mú mi ìjẹ́ pé máa rí ṣàjọmọ́ pé nínú yìnyín lóde Nàìjíríà ni wọ́n wà ní 14 or 15 months wọ́n ti wà nínú yìnyín láti 2021 náà ti wà ń bẹ̀ kì í ṣe 2001 2021 2023 láwà yìí. àwa náà wá wò pé káwọn ẹbí kan dìde káwọn ọmọ bàbá yìí náà kan gbìyànjú àbí wọn fẹ́ bá Nàìjíríà ṣe papọ̀ mọ́ náà ṣe ní kí bàbá àwọn wà lọ́hùn wọ́n kúkú sin bàbá sàn ṣùgbọ́n ó ní ó ń déwájú ó ń dẹjọ́ ó ń dẹ́yìn ó ń dasọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń fẹ́ kí wọ́n sin òun sí ìta nítorí káwọn ọmọ wọn balẹ̀ kán lè ríbi tọ́ka sí ibi náà sin bàbá àwọn sí ibi náà sin ìyá àwọn sí ìyẹn lọ́pọ̀lọpọ̀ ń bá káàkiri ṣùgbọ́n ẹ jẹ́ àbò bàbá yìí láṣẹ̀rí ẹ jẹ́ ká dìde kí wọ́n gbé bàbá yìí kàn ṣe ẹ̀yẹ ìkẹyìn fún wọn. ìyẹn ní ọ̀rọ̀ ti bàbá wa Joseph Wayas tí wọ́n jáde láyé láti November 30 2021. wọ́n yìí wà nù yẹ̀yìn ọlọ́run bá ṣe ní rọrùn wọn. àwọn ní ká lọ sí ti èyí tó ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. kí ni nǹkan tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ tó kọjá? ìròyìn náà fọ́n jáde gbogbo wa la ti gbọ́ kì í ṣe ìròyìn tí ó ṣèjèjì sí wa létí. ó ní ti bàbá wa Prince Bọ́lá Ṣọdún Adésùnbọ̀ popularly tí ó yẹ pé gbajúgbajà tó ń pè ní Bọ́lá Àjíbọ́lá San tí wọ́n jáde láyé. bàbá yìí wọ́n jẹ́ èèyàn pàtàkì kan láwùjọ tábánikàkà ní méní méjì ṣẹ́rílẹ̀wé tán tiẹ̀ lọ́gán tó ń pè ní Baptist Boys High School l'Abẹ́òkúta. àwọn tọ́jú ọlọ́léèwé yẹn tábánikà máa kà inú ayé yẹn kẹ́ni MK Abíọ́lá wọn náà ti dolóògbé wọn ti kọjá sọ̀hún. bàbá wa Ọbásanjọ́ ibẹ̀ náà làwọn sì wà láyé wọn tí kú. ó dàbí pé àwọn kan tó bàbá yìí náà lọ síbẹ̀ MK Abíọ́lá Ọbásanjọ́ òun bàbá Awólọ́wọ̀ ó dàbí pé bẹ́ẹ̀ ni bàbá Awólọ́wọ̀ náà bàbá Awólọ́wọ̀ náà àwọn náà ti lọ sinmi láyà Olúwa ibẹ̀ ni wọ́n lọ. bàbá yìí jẹ́ bàbá wa Bọ́lá Àjíbọ́lá Prince Bọ́lá Àjíbọ́lá wọ́n jẹ́ wọ́n ti wà kán gbà ní ipò tí Màlàmí wà ń sìn fórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti wà ń bẹ̀ rí. bákan náà tún jẹ́ minister of justice ní 1985-1991 ni wọ́n jẹ́
Minister of Justice ní Nàìjíríà. Wọ́n tún wá jẹ́ Judge of International Court of Justice. Wọ́n jẹ́ adájọ́ ní International Court of Justice ní ọdún 1991 sí 1994. Wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta láti agbègbè tí wọ́n ń pè ní Òwu pọ́nbélé ni wọ́n. Àbí bàbá yìí ní ọjọ́ 22 oṣù kẹta ọdún 1934 ni wọ́n bí wọn. Wọ́n sì jáde láyé ní ọjọ́ 8 oṣù kẹrin ọdún 2023. Bó tilẹ̀ jẹ́ pé àárọ̀ ọjọ́ Sunday lọ̀rọ̀ náà fọ́n jáde tá a gbọ́ gẹ́gẹ́ bí nǹkan tí ọmọ wọn sọ. Agbẹjọ́rò lọmọ wọn náà, ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ló máa jọ. Ó ní bàbá wọn jáde láyé ní òru mọ́jú òní. Àwọn ò bóyá òru mọ́jú jọ Sunday yẹn àbí alẹ́ ọjọ́ Saturday ni, ṣùgbọ́n nǹkan tí wọ́n ṣàkọ fún wa ò ní pé wọ́n jáde láyé níbi on the 8 sí on the 9 ọ̀nà jáde láyé. Ọlọ́run Elédùmarè ó ti jẹ́ kí ìlú kó túbà kó túṣẹ lákòókò tí bàbá yìí tó ṣèjọba tó sì tún wà ní kó tó pín jáde ní lórílẹ̀-èdè àgbáńláyé. Nítorí tí wọ́n ní káwọ́ bàbá ìṣiṣẹ́ takuntakun fún orílẹ̀-èdè Nàìjíríà, ẹni tó jẹ́ justice tó sì tún jẹ́ mínísítà, ẹ mọ̀ pé ó ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Lákòótán àwọn náà ni olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ yunifásitì kan tó pè ní Crescent University, àwọn ni wọ́n ní. Bàbá ìlẹ́yìn tó ti ṣiṣẹ́ takuntakun gẹ́gẹ́ bí agbẹjọ́rò, bí aṣojú ìjọba gbogbo ẹ̀ka kàkiri, wọ́n ta gbogbo nǹkan tán ní nípínlẹ̀ Èkó, wọ́n lọ fi dá ilé ẹ̀kọ́ sílẹ̀, nítorí wọ́n fi lọ dá ilé ìwé sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń lọ síbẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń ṣe. Tá bá fẹ́ wo ẹ̀kọ́ tí wọ́n ń gbà ń bẹ̀, owó tí wọ́n ń san kò tó nǹkan kan. Pé bàbá yìí subsidize ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń lò ní ilé ìwé yìí ní àkókò tiẹ̀. Ní ṣókí ní ráńpẹ́ kí nǹkan sọ tẹ́lẹ̀ kí n tó mẹ́nu kúrò lórí ẹ̀. Bàbá yìí jẹ́ ẹnìkan tó yẹ pé ńgbà tó fi jẹ́ Minister for Justice lórílẹ̀‐èdè Nàìjíríà, kọ́ńtrátì kan tó wáyé tí ò wáyé pẹ̀lú Nàìjíríà tókè òkun. Àwọn tó wá gba kọ́ńtrátì yìí wọ́n wá lọ fún ọmọ bàbá yìí ní mọ́tò gẹ́gẹ́ bí ẹ̀bùn lókè òkun. Wọ́n wá pé bàbá ẹ̀ pé báyìí ló mọ̀ ti ṣẹlẹ̀. Tẹ́ ẹ bá rí ohun tí ìgbésẹ̀ tí bàbá yìí gbé lórí ọ̀rọ̀ yìí, wọ́n dá mọ́tò padà o. Ẹ̀kọ́ mo fẹ́ ká kọ́ ń bẹ́ o. Wọ́n dá mọ́tò padà fẹ́ni tó ní mọ́tò, ẹni tó ra mọ́tò pé kí ló ń fọmọ mọ́tò fún. Ó gba kọ́ńtrátì lórí ẹ̀ wá ní kó máa lọ ṣe kíni, nítorí pé ìwà ìjẹbánu ti wà tipẹ́tipẹ́. Ṣùgbọ́n bàbá yìí ò fọwọ́ yẹpẹrẹ mú. Wọ́n dá mọ́tò padà fẹ́ni tó ní mọ́tò. Ìjọba orílẹ̀-èdè UK gẹ́gẹ́ bí n ta gbọ́, wọ́n náà gan tọrọ àforíjì. Ẹni tó fọmọ náà mọ́tò náà tó tọrọ àforíjì. Wọ́n tá gbìyànjú láti sọ fúnra wa ní pé kò sí nǹkan tá à ń jẹ tí kò kì í tan àfọlá Ọlọ́run. Gbogbo nǹkan tí bàbá yìí ní nǹkan kan ṣoṣo tí wọ́n pé bàbá yìí ní integrity ló gbé wọ sàárè. Integrity ó dẹ̀ máa ṣiṣẹ́ lọ fún lọ títí ayérayé ni. Certificate bàbá yìí gbà ń sìn kò sẹ́ni tó lè lo certificate ẹ̀. Ṣùgbọ́n nǹkan tó ọmọ lè jogún òní bí ilé, bí mọ́tò, bí gbogbo ẹ̀, bí owó, bí ọlá, bí ọ̀rọ̀. Ṣùgbọ́n ó ti kó àwọn ọmọ ìlẹ́kọ̀ọ́ tẹ́pọ̀n gan ti lè dá ń tọ́, wọ́n ti lè dá dúró. Ẹ̀yin èèyàn tí ẹ gbọ́ nǹkan tá a sọ lónìí lórí ètò nípa bàbá yìí, kí ní tẹ́yìn náà gbìyànjú. Ọ̀pọ̀lọpọ̀ yín ipò tẹ́ wà, tẹ́ bá yẹ kí ní kan bọ́ bá fọmọ yín ní nǹkan, ọmọ yín gan ló máa bèèrè lọ́wọ́ àwọn tẹ́ ṣe oore fún. Ẹ̀yin gan máa ṣèrè fún pé tí ìbáṣọlá mi ni kò lè rí kọ́ńtrátì títì tó gbà láti Èkó lọ sí Ìbàdàn. Ṣé kò yẹ kó mọ oore? Ìyàwó yín gan máa ṣèrègún. Èèyàn kan lélẹ̀ là ń sọ tiẹ̀ nígbà tó jáde láyé. Àwọn tó sì bá ṣiṣẹ́ wọ́n sọ dáradára nípa bàbá yìí. Ayékàwé lè kẹ́kọ̀ọ́ nítorí pé ìwà jẹbánu tó sodo sáàrin wa lórílẹ̀‐èdè Nàìjíríà, ọ̀nà kan láti jẹ́ pé kó kúrò òun náà ni pé kí gbogbo wa gbé ìgbésẹ̀ tó tọ́ àti tí ó yẹ ní àkókò tí ó yẹ. Èèyàn wa ẹ má bínú fẹ́dílé agbára tí bá padà dé Kasalaye sì ń tẹ̀síwájú lórí Kaftan TV Yorùbá. Tí n bá padà dé màá tún wá tẹ̀síwájú lára àwọn ìròyìn tó hàn dé lọ́lọ́kan òjọ̀kan láwùjọ wa. Ẹ kú kàlẹ̀ lọ́dẹ. Ẹ káàbọ̀ padà sórí ètò Kasalaye. Mo ní pé àwọn ìròyìn tó hàn dé ó pọ̀ rẹpẹtẹ, ṣùgbọ́n a máa kàn mú ní ṣókíṣókí. Mo fẹ́ gba bí ìwọlé náà. Èmi ò lè mú ìwé ìrìnnà orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ níwọ̀n ìgbà tí Tinubu bá jẹ́ ààrẹ. Ta ló sọ? Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. Alájà Sínátọ̀ Adéròjú Òjìkùtù tí wọ́n fìgbà kan jẹ́
igbákejì gómìnà ní ìpínlẹ̀ Èkó ní ọdún 1992 sí 1993 àwọn pẹ̀lú Michael Ọ̀tẹ́dọ́lá ọ̀nà jọ ṣe ìjọba. Màmá yìí ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀hónú tó fi hàn nípa ọ̀rọ̀ tí ó jáde yìí tó tẹnu wọn jáde. Ó ní Tinubu ò jẹ́ kóun rí mú mi, àwọn nǹkan tó ń ní ó gbà lọ́wọ́ òun, àwọn ilẹ̀ kan tó ń ṣe ó ṣe gbọ́ ṣàwọn tẹ́ bá gbàgbé nígbà kan ọlọ́pàá mú màmá yìí àti ọmọ ẹ̀ pé wọ́n talẹ̀ kan fún yàn, owó yẹn pọ̀ gan tí màmá yìí tọrọ àforíjì wọ́n dá padà lára owó yẹn náà máa dá yòókù padà táwọn bá ti ta àwọn ilẹ̀ yẹn. Òun màmá yìí sọ pé àwọn ilẹ̀ kan tó ní Tinubu jẹ́ kán revoke ṣe rí ẹni tó bá lórí báyìí lórí ń fọ́. Èmi náà ṣe gbàdúrà kan máa porí nǹkan máa dárúkọ mi sí nǹkan tó dáa. Ìyá yìí ní pé tí Tinubu bá fi lè jẹ́ ààrẹ òun ní dúró lórílẹ̀-èdè Nàìjíríà, ó ní táwọn fẹ́ ní kó yẹ pé nǹkan ló jẹ́ ààrẹ. Ṣùgbọ́n sí o ibi tó dé bá dání sí ọ̀nà làgbé tẹ bá ní pé gòkè òkun lọ ẹ fẹ́ lọ gbé bòmíì wọ́n tẹ̀ sọ ní pé àwọn lọ London àwọn lọ UK àwọn lọ America àwọn náà kọ́ máa lọ síbi táwọn pé a máa ní ìfọ̀kànbalẹ̀ ṣe pẹ̀lú ọjọ́ orí màmá ẹ̀ ìpínlẹ̀ orílẹ̀-èdè tán bá lọ ṣé kìí ṣe ní tó ti lówó lódùkọ́ ni wọ́n ṣọ́fẹ́ lọ ṣiṣẹ́ lọ́hùn ni ẹ̀yin tẹ́ ti ṣèjọba lórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin gbé wọn pàpà mọ́ra àwọn kan tẹ́ ń sọ tẹ́ níwà àjẹbánu ó ṣe kinní kan ìwà àjẹbánu ti wà tipẹ́tipẹ́ ńgbà tẹ́ ń gan wà nípò ìjọba ìwà àjẹbánu wà ó ẹ fẹ́ sọ pé ẹ rí nǹkan kan kó pamọ́ tó wá di pé kinní kan ẹ̀yin náà ti ẹ̀rù pé ẹ̀tẹ̀ wà ń bẹ̀ kí ni àwọn kan tẹ̀ ṣe fáráàlú tó dára tó fi jẹ́ pé tẹ́ ẹ bá ti kúrò ń bẹ̀ ẹ kọ́ máa bẹnu àtẹ́lọ̀ míì tó wà ń bẹ̀ tí àárín yóò bá ti dán mọ́rán ẹ máa wá ẹni kúnra láti gbógun ti ẹlòmíì. Màmá èmi ò ní pé kẹ́ mọ́ lọ òkè òkun o àbí kẹ́ mọ́ lọ gbé bòmí o ṣùgbọ́n ẹ dá ìjà ara yín jà ẹ yé máa pè fún àwọn èèyàn láti darapọ̀ mọ́ yín láti máa bá ẹlòmíì jà tó nígbà tẹ́yìn náà wà ń bẹ̀ ó ní nǹkan tẹ́yìn náà ṣe ní àkókò náà àǹfààní wo lára ló jẹ nígbà tẹ́ wà ń bẹ̀ ó dáa náà. Ètò tó dẹ̀ bẹ́ẹ̀ ni pé ẹni tí ẹgbọ́ngbà kan tẹ̀yàn kan nínú pléènì tó ń pe obedient nínú bomb aircraft tí wọ́n fi tipátipá wọ jáde kúrò nínú aircraft yìí ọ̀pọ̀lọpọ̀ ló ti lọ́nbẹ̀ ṣùgbọ́n báyìí wọ́n ti gbé lọ ilé ẹjọ́. Adájọ́ ní kí wọ́n lọ ṣàyẹ̀wò ọpọlọ fún olùfẹ̀hónúhàn ìkéde Tinubu nínú bàálù gẹ́gẹ́ bí ààrẹ. Wọ́n ti ní kàn lọ yẹ àrùn ọjọ́ ìwà ilé ẹjọ́ wọ́n ti ó máa fojú bá ilé ẹjọ́ tó ló disturb public peace kò jẹ́ kí plane gbéra tó ń fa wàhálà òun nìkan ló bẹ̀rẹ̀ sí ń pariwo obedient ń pariwo yìí ṣé òun ló ràn yín ṣe ń tẹ̀ ń lọ ṣe obedient gan gbà tọ́lọ́ fẹ́ ilé ẹjọ́ ló gbà lọ èèwà ni tí náà ló máa disturb àwọn aráàlú lórí obedient ńgbà kan gbé dé ilé ẹjọ́ kí lẹ́yìn agbẹjọ́rò ẹ̀ bá ní kán bá ń fún ní bẹ́ẹ̀lì ṣùgbọ́n ní rárá o àwọn ò lè gba bẹ́ẹ̀lì ẹ̀ àwọn ò lè fún yín bẹ́ẹ̀lì bàbá yìí nítorí pé bó ti jẹ́ pé freedom of speech wà bákan náà tún ni kò lẹ́tọ̀ọ́ láti ní aráàlú lára nípa nǹkan tó nígbàgbọ́ nú ẹ̀. ìdílé lè tí adájọ́ tó ń jókòó lórí ọ̀rọ̀ náà ìyẹn bàbá wa Zuba Magistrate Court l'Abuja tó wà nílùú Àbújá ẹni tó ń gbẹ́jọ́ ẹ̀ ó ní pé òun ò ní fílẹ̀ o ẹ lọ yẹ ọpọlọ ẹ̀ wò tá a bá yẹ ọpọlọ ẹ̀ wò tá a bá ní pé ó dáa pé ó jà kó máa lọlé pé ìgbọ́n tá a bá yẹ wò tá a bá rí i pé ó ní nǹkan tó ṣe kí kó máa lọlé náà wọ́n lè mú lọ ọgbà tó ti máa yẹ ọpọlọ ẹ̀ tó ti máa ṣètọ́jú ẹ̀ lẹ́yìn tó bá yẹ ọpọlọ ẹ̀ wò tán wọ́n á mú lọ sí ibi tó bá ní pé ọpọlọ ẹ̀ ó kù díẹ̀ káàtó wọ́n á mú lọ sí ibi tó máa ṣètọ́jú ẹ̀ ṣùgbọ́n tá a bá ní kò sí tó ṣe lọ́pọlọ ó máa wá dojú kọ ẹjọ́ ẹ̀ ó máa jẹ́jọ́ ẹ̀ dáadáa òbí àjùlù jà wọ́n ní pé kán lọ yẹ ọpọlọ ẹ̀ wò bóyá n tó ṣe ó wà ní ìbámu àbí ò sí ní ìbámu pẹ̀lú àlàáfíà tó tọ́ àbí tí ò tọ́ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tẹ́ ń pariwo wọn tẹ́ ń bá wọn jà yìí gan pàápàá ọ̀pọ̀lọpọ̀ wọn mọ ibi tẹ́ ẹ sùn tẹ́ ẹ dorí kọ wọn mọ ibi tẹ́ ẹ wà wọn tẹ́ wọn pẹ̀lú mi bá wọn pariwo àbọ̀ ń jà fún àwọn. ọ̀rọ̀ náà ni senior magistrate Mohammed Abdulaziz tó fi tó wa létí nígbà tí wọ́n gbé ẹjọ́ ẹ̀ dé ọ̀dọ̀ ẹ̀ tó sì ní pé òun ò gbà láti gba bẹ́ẹ̀lì pé kò mọ̀ lọlé. magistrate Ismail ẹ kú iṣẹ́ ẹ kú fìtọ́mì ènìyàn ṣe wọn táwọn ò ní gbọ́n àwọn má tàn sọ pé bóyá wọ́n ti fún yín lówó lẹ́yìn kó tó di pé ẹgbẹ́ ìjájọ́ tẹ gbé jáde wọ́n ti ní kàn lọ yẹ àrùn ọpọlọ ọ̀gbẹ́ni wò. tó Adeleke
wọ́n ti ní pé lọ́wọ́lọ́wọ́ báyìí afẹ́dé ìpínlẹ̀ Ọ̀ṣun iṣẹ́ Ọ̀ṣun làwà báyìí o gómìnà wa Adémọ́lá Adélékè ó gbìnà ya o ó ti fi tó àwọn aráàlú létí kí ni nǹkan tó sọ ó ní pé a máa bẹ̀rẹ̀ ìpàdé agboolé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìdàgbẹ́ kì í ṣe pé wọ́n máa lọ sí agboolé lágbájá lọ ṣe o town hall meeting tá a máa ṣe nìyẹn àwọn ẹgbẹ́ pé náà ni town hall meetings tí wọ́n pè ní ìpàdé ìmọ́lẹ̀ àkórí tán pé nìyẹn ìmúwà pé ní ìpàdé agboolé ìpàdé agboolé yìí ibẹ̀ náà tí wọ́n máa yan nàná ibi tá a ti ń báṣẹ́ bọ̀ ibi tá a bá dé ibi tá a ṣẹ̀ṣẹ̀ bá ṣẹ́ lọ tàbí tẹ̀síwájú ibi náà tí wọ́n máa ṣàlàyé fún aráàlú wọn ní gbogbo pátápátá la láǹfààní láti wà ń bẹ̀ àwọn á ní pé èdè tí a máa fi sọ̀rọ̀ ń bẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun èdè Gẹ̀ẹ́sì àti èdè Yorùbá wọn á béèrè pé ṣáà ní àwọn kan tí ò gbọ́ Yorùbá nípínlẹ̀ Ọ̀ṣun ni tó yẹ pé tán bá wá sí town hall tán bá sí pàdé agboolé bí irú èmi ń sìn kí n lọ sí pàdé mọ̀lẹ́bí nílùú Ìgbàyè bóyá nílé Olúawo ni àbílẹ̀ Ẹlẹ́mọ̀ Ṣóògùn káwá débẹ̀ tí máa ní you see this is what happened níbo tani ò gbọ́ Yorùbá nípínlẹ̀ Ọ̀ṣun jẹ́ ṣùgbọ́n ní pé a máa lo official language wa pẹ̀lú Yorùbá láti sọ mí lẹ́nu wọn bá ṣe mọ̀ pé bàbá wa Adélékè màmá wọn ẹ̀yà Ìgbò ni wọ́n bàbá wọn ní Ẹdẹ ìpínlẹ̀ Ọ̀ṣun ṣùgbọ́n wọ́n sì ń sọ Yorùbá dáadáa wọ́n sì tún gbédè Ìgbò kò dàbí àwọn kan tẹ́ pé wọ́n tẹ̀lé pé ẹ káàárọ̀ ní èdè bàbá wọn kì í ṣe àwọn lè sọ dáadáa òní kádàrá fi ṣe wọn lórí tán fi lè jáde wípé àwọn fẹ́ di gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì jẹ́ pé kádàrá ṣe wọn lórí wọ́n wá ní pé ibẹ̀ náà tó máa yànnà ní àwọn oríṣiríṣi iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ àbí tí àwọn fẹ́ bẹ̀rẹ̀ ká aráàlú lè mọ̀ bí táwọn ń náwó sí ẹ̀sìn èdè Ìgbò àti Yorùbá náà mọ̀ fi ṣe ìpàdé agboolé àwọn aláǹfààní wà fún gbogbo àwọn oníròyìn pé àwọn òfúgbà kan bọ̀ kan náà àwọn òsásẹ́yìn ìka kan láti wá máa wo nǹkan táwọn ń ṣe ẹ wá fi lè pè yín ní ìpínlẹ̀ Ọ̀ṣun a ṣe tán láti iléeṣẹ́ Kaftan TV Yorùbá lórí ètò Kasalaye láti wá wo nǹkan tẹ́ ń ṣe ẹni tí a máa kàn sí àwa náà mọ̀ ṣùgbọ́n a tún gbìyànjú láti tún kàn sí wọn a tẹ̀ fẹ́ mọ nǹkan tí ẹ bá ń lẹ̀ pẹ̀lú nǹkan tá à ń gbọ́ ń tà a fẹ́ mọ nǹkan tí ẹ ń ṣe lórí ẹ̀ bẹ́ẹ̀ bá ẹ ti pè wá àwa náà wá tún pè wá a tún sọ fún yín pé a ṣetán láti wá bá yín àwọn tá a máa rí gangan a máa conclude ẹ̀ kò ní jẹ́ inconclusive a máa conclude ẹ̀ a sì fi tó gba àwọn èèyàn wa tó wà káàkiri orílẹ̀-èdè àgbáńlá yìí pé wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ àṣẹ Olúwa ni ṣùgbọ́n Adémọ́lá Adélékè ó gbìyànjú ní ipa tí ó lè ṣe. Yàtọ̀ sí yẹn alàgbà kan tó lu obìnrin dákú tí ẹ̀wọ̀n rẹ̀ fọ́n káàkiri ńgbà kan oṣooṣù ìrẹ̀bùsù náà ni ó ní àbúrò ẹ̀ ní o ẹni kí ló sọ alàgbà tó lu obìnrin dákú ní nínú fọ́nrán tó hàn káàkiri ó ní àṣàsí ni o ló bá òun ẹni tó bá wo àwòrán náà nígbà tí mi láǹfààní ní bàtẹ̀ ní káàtẹ̀ fi hàn yín ṣùgbọ́n ṣe rí nígbà táwọn kiri ẹ̀ kéèyàn máa lu ọmọbìnrin èèyàn kó máa lu obìnrin géńdé tí yẹn dẹ̀ fi dákú ó wá ní àṣàsí ni ó lè dì ní kí ló dé ìbò ló tiẹ̀ lò fún náà ó ní spare ìbàjẹ́ spare àṣàsí ni èdì ni ẹ̀fún ni kó má lùyàn ṣé ẹni yóò sọ tí tó fi dákú ni ó wá ní pọ́nsà sí ni pé kán dákun tòró náà kán dárí jìun pé kinní kan nígbà yẹn ní kán dárí jìun ṣùgbọ́n lẹ́yìn kí náà pè náà wọ́n ní ìwàásù àbí kí náà yẹn pè oògùn lẹ́yìn ikú àbí kí náà sọ death medicine after death lẹ́yìn túngbà tó ń ṣe kinní yẹn wọ́n sá sí ọmọbìnrin ń pariwo kinní kan ó ń ṣe ó wọ̀n kò gbọ́ èdè ò jẹ́ kó gbọ́ àṣàsí ò jẹ́ kó gbọ́ kò jẹ́ kó rí bó ṣe ń nọlẹ̀ kò jẹ́ kó mọ bí ó ṣe ń fi lè wọ́n mọ̀ lára sí ó wá ránṣà sí òun ni wọ́n ti ní pé kí òun náà ní pé kó wá fara dúró sí ọ̀dọ̀ ọlọ́pàá káyẹ́ pé èèyàn dàbí èmi ni káyẹ́ pé èèyàn bíi tèmi ni mo bá ní bó ṣe lu ọmọbìnrin kan bẹ̀rẹ̀ sí lu òun náà níbi tí ó wà àràgbà yìí ó jẹ́ kan lára àwọn alágbèdékè ní ilé ìjọsìn kan ní ìpínlẹ̀ Benue ìyẹn Kevin ló fà ó ní pé àwọn ẹ̀mí kẹ́mi ló wọnú òun tó ń fi ṣìwàwù
tó ń fi ṣí àbúrò òun ní ìṣídébi pé ẹ̀mí fẹ́ bọ́ lẹ́nu ẹ̀. àwọn wà ní ọ̀dọ̀ ọlọ́pàá ló ń ká bòròbòrò báyìí ológo yà ń lẹ́nu gan. He was surprised nígbà tó bá rẹ̀ níbi tí ó rí nǹkan tó ṣẹlẹ̀ tó ń ṣe. I was surprised bẹ́ẹ̀ni mo nàbúrò mi bẹ́ẹ̀ mo ṣàbúrò mi báyìí ó má yà mí lẹ́nu o. Nígbà kan ti mú ló ń jẹ́wọ́ yẹn, nígbà kan fi hàn òun ló ń jẹ́wọ́ yẹn o. Ṣùgbọ́n wọ́n ti ní pé tó bá tó àkókò a sọ bóyá èdè ni bóyá ẹ̀fún ni a sọ ní ọ̀kúnkúndùn ibi tó ti bẹ̀rẹ̀. Tó fi lè tó wa létí òun náà ni alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Benue ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ní tòótọ́ wọ́n fi ọ̀rọ̀ wa lẹ́nu wo. Inú mi ti ẹ̀dùn Catherine obìnrin ni alukoro iléeṣẹ́ ọlọ́pàá obìnrin ni wọ́n bá wa wò ṣé ó tọ́ kéèyàn máa lu ọmọbìnrin báyìí àtọmọbìnrin àtọmọkùnrin kò yẹ kò tiẹ̀ tọ́ kí ló dé kọ́ ló ń gbà fún wa. ìyẹn nìkan kọ́ o àwọn fẹ́ mọ ibi tí ọ̀rọ̀ àwòrán kan tó hàn jáde ibi táwọn ọlọ́pàá ní Port Harcourt ọlọ́pàá 3 Adejoke sọ pé wọ́n ti mú wọn mú ìwà ọ̀nà ti kó àwọn ọlọ́pàá 3 tí wọ́n bẹ̀rẹ̀ sí na kíni gbẹ́ndé ọlọ́run táwọn ẹgbàá tí wọ́n kó ya ọlọ́wọ́ ti tẹ̀ bọ́wọ́ ṣe tẹ bàbá ẹ̀ tẹlifíṣàn kọ́wọ́ tẹ̀ á lè fẹ́ mọ ibi tí ẹ ń bá ẹjọ́ dé lórí ọ̀rọ̀ náà. tó lórí ètò Ká Sálàyé ní abalẹ̀ ilé ẹnìkasọ ní ṣókíṣókí ni ẹ bá gbìyànjú látàgbádùn ẹ táwọ́ sáwọn ìwé ìròyìn ẹ̀rọ ayélujára kẹ́ẹ̀ka àwọn ìròyìn bó ṣe ń lọ káàánú rẹ̀ fi ṣe àríkọ́gbọ́n. àdúrà wa ni pé wọ́n ní fọ̀rọ̀ wa kọ́gbọ́n bí mi kọ́ máa fi tèmi kọ́gbọ́n ẹ̀yin náà fi kan fi tèmi kọ́gbọ́n ṣùgbọ́n káwa náà ṣọ́ wa wò ká ṣọ́ wa ṣe. pàápàá jùlọ ní àkókò tá a wà yìí àkókò Ramadan ìpele ìkẹwàá ètò gbẹ̀yìn òun la gbẹ́nu lé ìdílé lè ta fi bọ́ sí gbòòrò ta fi lọ pé Ustadh wá kí wọ́n bá wa ṣàlàyé pàtàkì ẹ̀ nínú ẹ̀mí àkókò Ramadan àṣálẹ́ mẹ́wàá tó gbẹ̀yìn nínú Ramadan àti lọ gbé Ustadh wá fífẹ́ délé agbára tí bá padà dé èmi pẹ̀lú wọn lájọ máa kọ́ wọ́n rìn wá ẹ kú kàlẹ̀ lọ́dẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé ìyẹn ní gbogbo ibi tí ẹ ti ń wò wá gẹ́gẹ́ bí mo sọ fún yín kí n tó lọ sílé agbára mo ní tí mo máa padà dé èmi pẹ̀lú àfáà mi lájọ máa wọlé wọ́n ní pé ẹnu oníkan báyìí náà ti ń gbọ́ pọ́n ó nídìí ó sì ní ìtumọ̀ tá a fi gbé wọn wá lónìí yìí ẹ jẹ́ kí n fojú wọn hàn kí wọ́n kí ẹ̀yin ará ilé kí wọ́n sì dárúkọ wọn fún yín àti àdúgbò tán ti wá sórí ètò. bàbá ẹ káàbọ̀ sórí ètò Ká Sálàyé. ẹ káàbọ̀ kú dédé àsìkò yìí mà ṣe dáadáa lọ́dọ̀ yín. àlàáfíà ni ẹ bá ń kí àwọn ará ilé kẹsì dárúkọ yín fún wọn. a kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin ojú tí ẹ̀ ń wò mí nílé orúkọ mi ni Ustadh Sulaimon Bello tí mo jẹ́ the chief mufassir fún gbogbo ìlú Agilete Ìkòyí ní agbègbè Ìbà so mo rò pé dáadáa la bá gbogbo yín. dáadáa ni àwọn gan wò yìí yàrá ilé ẹwọ ẹṣẹ lákòókò tá a wà yìí àti sọ náà pé ṣé ìpòrìn kan tá a máa ń kọ wọn ni pé ìbẹ̀rẹ̀ Ramadan ìkẹ́ ìgẹ̀ ni àárín Ramadan kí ni àforíjì àmọ́tọ́rọ̀ àforíjì lọ́tún lọ́sì ṣé wàá rí ìgbẹ̀yìn ẹ̀ báwọn ló máa ń ṣẹ̀rú dọmọ ni ṣé pé tó ń lọ kásẹ̀ ńlẹ̀ àfà làwọn òrèkóòrè náà máa ń gbàwẹ̀ náà ṣùgbọ́n ní títí Ramadan ní oṣù àpọ́nlé òun ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí pàtàkì tá a fẹ́ gbé yẹ̀wò ó ní nǹkan tá a pè ní pàtàkì àṣálẹ́ mẹ́wàá tó gbẹ̀yìn nínú oṣù àpọ́nlé ìyẹn Ramadan. A máa ń rí ní àkókò tí àwẹ̀ bá bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí orin tó ń kọ́ wa ń gbà yẹn wọ́n ní ìkẹ́ ìgẹ̀ ni pé à ń palẹ̀ mọ́ kùkù kẹ̀kẹ́ àbí tó bá yẹ Ọlọ́run níjà kú sọ́nà bí èéfín ẹlòmíì ò lè tẹ̀síwájú mọ́ ṣùgbọ́n gbọ́dọ̀ máa di ìgbẹ̀yìn mẹ́wàá tó gbẹ̀yìn yẹn ló fẹ́ bá wọn gbà ẹ bá mi sọ pàtàkì mẹ́wàá kí ni pàtàkì mẹ́wàá tó gbẹ̀yìn àṣálẹ́ tó gbẹ̀yìn nínú Ramadan. a dúpẹ́ fún Ọlọ́run lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ẹ̀yin ará lé kò dédé àsìkò yìí mo lè kí màmá wa tí ẹ̀ ń tọ́kùn ètò yìí Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́ iléeṣẹ́ yìí Kaftan TV kò ní í jóná Ọlọ́run ó sì máa gbé yín lọ sókè pẹ̀lú ògo Ọlọ́run òkè òkè ní ẹ̀ máa lọ. a ní ṣókí ní pàtàkì tó wà fún
alẹ́ mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Ramadan. Àkọ́kọ́ ń bẹ̀ ni pé Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga sọ nínú Al-Qur'an, ìyẹn ní Suratul Fajr, ó ní wal fajri wa layalin ashr, ìyẹn ni pé mo fi alẹ́ mẹ́wàá mẹ́ta kan mo fi búra. Ibi tó pàtàkì dé, Ọlọ́run fi alẹ́ ọjọ́ yẹn búra. Alẹ́ ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn. Alẹ́ ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn nínú oṣù Ramadan, Ọlọ́run ni mo fi búra. Tọ́lọ́run bá dẹ̀ búra lórí nǹkan, ó túmọ̀ sí pé nǹkan yẹn ṣe pàtàkì. Who are we tó fẹ́ máa búra fún? Who are we tó fẹ́ máa sọ pé ajẹ́ bákan? Ṣùgbọ́n láti jẹ́ kí ó fi pàtàkì nǹkan yẹn rinlẹ̀, ó lóun fi búra. Alẹ́ ọjọ́ mẹ́wàá mẹ́ta tó fi búra yìí, òun náà ni alẹ́ mẹ́wàá tó gbẹ̀yìn oṣù Zulhijjah. Ìyẹn náà ni oṣù kọkànlá nínú ẹ̀sìn ní oṣù ojú ọ̀run. Alẹ́ mẹ́wàá èyí tó bẹ̀rẹ̀ oṣù àkọ́kọ́ tí à ń pè ní Muharram nínú oṣù tó jẹ́ oṣù àkọ́kọ́ nínú ọdún Hijra, alẹ́ mẹ́wàá àkọ́kọ́ yẹn àti alẹ́ mẹ́wàá èyí tó gbẹ̀yìn oṣù Ramadan. Ó pàtàkì. Tàkọ́kọ́ àti tó gbẹ̀yìn ó pàtàkì. Alẹ́ mẹ́wàá tàkọ́kọ́ èyí tó ṣíwájú àkọ́kọ́ nínú oṣù kejìlá nínú kàlẹ́ndà ojú ọ̀run tí a fi ń gbàwẹ̀. Alẹ́ mẹ́wàá àkọ́kọ́ èyí tó bẹ̀rẹ̀ oṣù alákọ̀ọ́kọ́ nínú oṣù ojú ọ̀run tá fi ń gbàwẹ̀, àti alẹ́ mẹ́wàá èyí tó wá gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án tí a ń pè ní Ramadan, èyí tí a wà nínú èyí Ọlọ́run ló fi mẹ́tẹ̀ẹ̀ta búra. So pàtàkì míì tó tún wà fún ni pé nínú oṣù yìí, nínú alẹ́ yìí gangan, òun ni Ọlọ́run sọ ááyà alákọ̀ọ́kọ́ kalẹ̀ nínú Al-Qur'an. Nígbà tí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam, Nabi wa Muhammad, tí ó wà nínú Garul Hira, ibi tó ti máa lọ ń ronú nípa Ọlọ́run, tó ti ń bọ́ lọ́run jíròrò papọ̀ tó ti ń bọ́ lọ́run wò pé ta lọ lọ́run, báwo lọ́run ṣe rí, báwo lágbára rẹ̀, tó ń ronú pa ẹ̀, báwo làwọn èèyàn ṣe máa mọ ẹ̀sìn, àwọn èèyàn tó ń ṣẹbọ yìí kò dá bẹ́ẹ̀, Ọlọ́run ò fẹ́. Ńbẹ̀ ni Jibril, ń jẹ́ Jibril tí wá yọ sí. Wọ́n wá sọ wípé Iqra bismi rabbika alladhi khalaq, máa kà pẹ̀lú orúkọ Ọlọ́run ọba rẹ̀ èyí tí ó dá. Khalaqal insan min alaq. So alẹ́ yìí ó pàtàkì nítorí ẹ̀rọ Ọlọ́run ṣe gbé sísọ̀kalẹ̀ Al-Qur'an ló ṣe jẹ́ kó wáyé ní alẹ́ alákọ̀ọ́kọ́. Alẹ́ yìí ẹlẹ́kẹta nínú alẹ́ mẹ́wàá tó gbẹ̀yìn, alẹ́ alákọ̀ọ́kọ́ ní Kùránì ní wọ́n gba Kùránì àbí? Alẹ́ alákọ̀ọ́kọ́, ṣùgbọ́n nínú àwọn alẹ́ mẹ́wàá yìí, ìkan nínú ẹ̀ mímọ̀ ọ̀rọ̀ sì lè padà débẹ̀ ni kí n má tí ì lọ sọ síwájú. Òun ló fà á nítorí pé alẹ́ ọjọ́ mẹ́wàá yìí wọ́n fẹ́ ká wá oṣù kan sínú ẹ̀, ó pẹ̀lú nǹkan tó fi pàtàkì. Alẹ́ mẹ́wàá yìí pàtàkì fún wa ká lè bá a ní àǹfààní alẹ́ ọjọ́ kan tí Ọlọ́run sọ wípé khairun min alfi shahr. Alẹ́ ọjọ́ kan yìí ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ. Ó lóore ju ẹgbẹ̀rún oṣù tí a mọ̀ sí 83 years 4 months. Nítorí ká lè bá a láǹfààní alẹ́ ọjọ́ yìí lọ́lọ́run ṣe jẹ́ kí alẹ́ mẹ́wàá yìí pàtàkì. Alẹ́ ọjọ́ ẹyọ kan táwọn sọ yìí kò sẹ́ni tó lè mọ̀. Àfọlọ́run nìkan. Àfọlọ́run nìkan ló fi ní pé ká wá nínú àwọn alẹ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí. Tábá wá fẹ́ wá, ó tún wá fún wa ní clue tá fi wá. Ó ní ká wá sí àwọn ọjọ́ tí ò ṣeé pín kó má ṣẹ́kù lẹ̀. Bí ọjọ́ kìíní, 21, bí alẹ́ 21, alẹ́ 23, ìkọkànlélógún, alẹ́ 25, ìkẹtàlélógún, alẹ́ 27, ìkẹẹ̀dọ́gbọ̀n, ìkẹtàlélọ́gbọ̀n àti ìkọkàndínlọ́gbọ̀n. 21, 23, 25, 29. 27 náà wà ńbẹ̀. 27 and 29. Ká wá sáwọn alẹ́ ọjọ́ yẹn. Nítorí alẹ́ ọjọ́ pàtàkì yẹn, ó pẹ̀lú nǹkan tọ́lọ́run ṣe jẹ́ kí alẹ́ mẹ́wàá yìí kó ṣe kíni kó pàtàkì. Bí irú ẹjọ́ yìí ní sìn, àwọn ti sọ pé àwọn tó ń gbàwẹ̀ náà máa wẹ̀ kà. Èní ni 21, 23. Ó wà lára àwọn alẹ́ tí wọ́n gbọ́dọ̀ wá Ọlọ́run. Ìyẹn lálẹ́ àná mọ́jú èní. Alẹ́ àná, nítorí pé nínú Islam òru ó ṣíwájú ọjọ́. Òru ó ṣíwájú ọjọ́. Òru sì ti bẹ̀rẹ̀ láti ìgbà tí a bá ti kírun aago méje, ìyẹn ìrun Maghrib. Aago méje alẹ́. Aago méje alẹ́ òun ti bẹ̀rẹ̀. Ẹ̀mú kan ní aago mẹ́rin, láti aago mẹ́rin sókè láti bọ́ síjọ́ kejì. Arama aago méje nígbà tí oòrùn bá ti wọ̀. Ẹ rí pé tá bá fẹ́ bẹ̀rẹ̀ Ramadan, wọ́n máa ń sọ pé à ń wá oṣù tá bá fi gbàwẹ̀. Ìgbà wo lóṣù yẹn máa ń yọ? Gbogbo alamọ̀pọ̀ máa ń yọ ní déédéé àsìkò bí aago 6 àbọ̀ sí 7 tílẹ̀ ti lọ ń ṣú. So
òru ti bẹ̀rẹ̀ nìyẹn. tóru yẹn bá ti wá dé bí aago 5 wọ́n pè ní alifajir. tí fájàrí bá ti ń yọ ọjọ́ òru yẹn ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀. ó yàtọ̀ sí ti àwọn olóyìnbó tó bá ní aago 12 sí aago 12 náà. so ọ̀sán bẹ̀rẹ̀ láti bí aago 5:30 sí 6 yẹn nígbàtí láàárọ̀ kùtù ọ̀sán ti bẹ̀rẹ̀ títí di ìgbà tí magribi ọjọ́ yẹn bá tún fi parí. so òru first ọ̀sán wá tẹ̀lé. so nítorí òru yìí tó pàtàkì Ọlọ́run ṣe fún wa ní àwọn ọjọ́ mẹ́wàá yẹn ká lè wá sínú ẹ̀. bákan náà ni pé òru yìí náà tún pàtàkì, àwọn lẹ́mẹ́wẹ̀ẹ́wá yìí pàtàkì nítorí wípé lálẹ́ mẹ́wàá yìí Ọlọ́run bá máa ń tú ọkùn kúrò lọ́rùn àwọn ẹrú Ọlọ́run tó pọ̀ tọ́rọ̀ wọn ti fẹ́ já síná. ọkàn tó ti fẹ́ já síná kì í ṣe pé ẹni tó ń béèrè fún ìbùkún kan àbó mìíràn. ìyẹn náà wà lára àwọn ọlá ẹ̀. nínú àwọn ọlá yẹn òun ni pé ìbùkún tó tún wà nínú àwọn ọjọ́ alẹ́ mẹ́wàá yìí ó tún pọ̀ ju tàwọn ọjọ́ tó kù nínú Ramadan lọ. tó bá ti di àwọn alẹ́ mẹ́wàá yìí òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ó máa ń kúrò nílé ni a wá lọ sí mọ́ṣáláṣí láti bá a láǹfààní alẹ́ ọjọ́ yẹn. ní àwọn alẹ́ tí a ti ṣàlàyé síwájú. bẹ́ẹ̀ni àwọn alẹ́ ọjọ́ mẹ́wàá yẹn. so nínú àwọn ọlá tó tún wà fún àwọn alẹ́ ọjọ́ mẹ́wàá yẹn ni pé yàtọ̀ sí pé ká fi lè láǹfààní fún alẹ́ agbára tá a sọ yìí a máa ń pè ní alẹ́ agbára Lailatul Qadri. ìbéèrè ṣì bọ̀ lórí ẹ̀ náà ni mo sọ pé bóyá torí ẹ̀ nìyẹn fi Qadri yẹn sí alẹ́ mẹ́wàá tó gbẹ̀yìn. bẹ́ẹ̀ni ká lè bá a láǹfààní ẹ̀ a máa ń pè ní alẹ́ agbára, a máa ń pè ní night of majesty. bákan náà a máa ń pè ní the night of decree, alẹ́ ọjọ́ tí Ọlọ́run bá máa ń pín kádàrá. tó ń pàṣẹ láti pín kádàrá. tó máa ń pín kádàrá ohun tí kálukú ó ní. bó tilẹ̀ jẹ́ pé àwọn míì máa ń sọ pé alẹ́ ọjọ́ yẹn lọ́lọ́run kọ́, ṣùgbọ́n alẹ́ ọjọ́ yẹn kọ́ lọ́lọ́run kọ́. alẹ́ ọjọ́ tọ́lọ́run kọ́. ó tún ṣàfikún ẹ̀ ní. bẹ́ẹ̀ ni alẹ́ ọjọ́ tọ́lọ́run kọ́ òun ni alẹ́ nisfu Sha'ban, ìyẹn oṣù keje àbí ìkẹjọ oṣù tá a máa kàn ká tó kan oṣù tá a wà nínú èyí ní oṣù ojú ọ̀run là ń pè ní Sha'ban, oṣù kẹjọ, Rọ́jàbù ní keje. so ọjọ́ yẹn nígbà tó wá ti pé 15 lọ́lọ́run máa ń kọ́, Ọlọ́run á wá distribute ẹ̀ ní alẹ́ Lailatul Qadri. Ọlọ́run á pín tó bá tún wọ́n wọ́n Ọlọ́run. ẹni tí ò bá sí ń bẹ̀ ó ti gbá fáwọn nìyẹn. ó gbá fáwọn nìyẹn. ẹ tó bá ń ṣe inú ilé ẹ tí ò bá kórajọ pọ̀ ṣé dandan ni kí wájọ kórajọ pọ̀ ní mọ́ṣáláṣí ni àbí ní ìpàdé. ohun tí ìyẹn ẹ ṣe ìyẹn máa mú mi lọ síbi àwọn ọ̀rọ̀ kan tó yẹ kí n sọ. ìdí tí wọ́n fi ní ká kójọpọ̀ sínú mọ́ṣáláṣí òun ni pé ní alẹ́ Lailatul Qadri yìí àwọn màláíkà máa ń jẹ́ Ọlọ́run ní inna anzalnahu fi laylatil qadri a'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run ní àwọn Ọlọ́run lásọ alukur'ani kalẹ̀ lálẹ́ agbára. wa ma adraka ma Laylatul Qadri, ta ló fi mọ̀ ẹ́ ohun tó ń jẹ́ alẹ́ agbára. Ọlọ́run ní Laylatul Qadri khayrun min alfi shahr, alẹ́ agbára yìí ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ. Tanazzalu lil malaika warruhu fiha, Ọlọ́run ní àwọn màláíkà àwọn áńgẹ́lì wọ́n máa sọ kalẹ̀ àti rúhù ẹ̀mí mímọ́. Rúhù yẹn àwọn àfáà ní ó túmọ̀ sí méjì. Rúhù alákọ̀ọ́kọ́ ni pé wọ́n túmọ̀ ẹ̀ sí angel Isa alayhi salam tí àwọn Christian mọ̀ sí Jesus Christ. ṣe mọ̀ pé belief tiwa nínú Islam ni pé kò kú ó sì ń padà bọ̀ wáyé. wọ́n ní lóru ọjọ́ yẹn Ọlọ́run ní tanazzalul malaika wa ruhu fiha, àwọn angel máa wá wọ́n á gbé Isa dání wá. ní alẹ́jọ́ pín kádàrá rẹ̀ àjọ agbára yẹn. àjọ agbára ẹ̀. bẹ́ẹ̀ ni àkànmọ́jọ́ ń pàtó ni kákan fojú sí àwọn ọjọ́ yẹn ni ẹ̀yin ará ilé mọ̀pẹ́lẹ́ mi ẹ ti mú báyìí rò a ti dárúkọ 21 23 25 27 29 ẹ̀yin tẹ́ bá ti gbá fà o ti 21 sẹ́yìn ẹ ti gbá fà 23 ẹ fojú sun 25 27 29 wọ́n ní wọ́n máa gbé agbára kalẹ̀ wọ́n máa pín kádàrá tuntun. so bí mo ṣe wá ń sọ lọ wọ́n ní rúhù yẹn mí nípa àná bíi Isa, àwọn kan tún sọ wípé rúhù yẹn ó túmọ̀ sí ẹ̀mí mímọ́ which is angel Jibril, torí pé ẹ̀mí mímọ́ ni. ṣe mọ̀ pé nígbà tó fẹ́ bí Isa ó kàn fẹ́ atẹ́gùn sínú ìyá ẹ̀ ni, inú dẹ̀ ń ga ó lóyún. so
angel Jibril náà wọ́n ń pè ní ruh, ìyẹn ló wá gbajúmọ̀ tí gbogbo àwọn àfáà panupọ̀ sí pé Jibril á sọ̀kalẹ̀ pẹ̀lú àwọn màláìka ẹ̀ tó kù torí òun lọ̀gá wọn. So wàrúhù fìhà ihun tí ó fàtà fi ń kójọ sí mọ́ṣáláṣí mo fẹ́ sọ yẹn o, àti ẹ̀mí mímọ́ á wá àbí izni rabbihim, wọ́n sọ̀kalẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda látọ̀dọ̀ Ọlọ́run wọn, wọ́n máa wá gbé àsíá wọn sórí Kaaba ìyẹn ní Maka, wọ́n gbé àsíá wọn sórí ilé dúdú yẹn, wọ́n gbé síbẹ̀, wọ́n máa wá káàkiri, wọ́n wá pàṣẹ fún àwọn màláìkà tó kù kó máa káàkiri gbogbo ẹni tó wá ti bá lórí ìdúró àbórí ìjókòó àbórí ìrọ̀gbọ̀kú tó ń ṣe àdúrà fọ́lọ́run, ó ń kírun ni, ó ń ka Qur'an ni, ó ń ṣe àfọ̀mọ́ fọ́lọ́run ni, ó ń gbàdúrà ni, wọ́n máa sọ fún wọn pé salamun hiya hatta matla al-fajr, àlàáfíà Ọlọ́run kó máa bá yín, kádùúrà yín bẹ̀rẹ̀ sí máa gbà, kẹ́ bẹ̀rẹ̀ sí máa ṣoríire, kẹ́ bẹ̀rẹ̀ sí máa rí bá ti ṣe. wọ́n máa fi àṣẹ sí àdúrà téèyàn bá ń gbà. wọ́n máa fi àṣẹ sí, so títí tálùfájàrí á fi wá yọ, tálùfájàrí bá ti yọ yẹn bí ìgbà tí mo sọ pé ọ̀sán máa bẹ̀rẹ̀ yẹn, wọ́n wá lọ bí aago 5 ìdájí yẹn wọ́n padà sọ́dọ̀ Ọlọ́run. ẹ wá rí àwọn ilé kan wà tí wọn wá ní wọ̀, bẹ́ẹ̀ ni ó dé wọ̀ fún wọn láti wọ̀ bẹ̀. fún wọn láti wọ̀ bẹ̀, àwọn ilé bíi 4 sí 3 kan tó ṣe pàtàkì ẹ̀yin ará ilé ẹ̀yà gbọ́. tí wọn ò ní wọ̀. ilé alákọ̀ọ́kọ́ tí wọn ò ní wọ̀ òun ni ilé tí àwòrán bá wà, àwòrán bí àwọn pictures báyìí, àwòrán èèyàn, àwòrán nǹkan bíi àwòrán ẹranko bíi tèèyàn bíi tàwọn animal ṣá. tó bá yẹ pé téèyàn bí inú ilé mi sìn tí mo gbé fọ́tò mi sínú ilé mi. ẹ ṣe fọ́tò tó wà nínú ilé yẹn ó ti di èèwọ̀ fún àwọn màláìkà láti wọ inú ilé yẹn, nítorí wípé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam níjọ́ kan Jibril fẹ́ wá bá ó bá nádéhùn, ṣe mọ̀ pé Ọlọ́run máa rán sí áńgẹ́lì Jibril alayhi salam, ó wá retí ẹ̀ títí kò rí, nígbà tó máa ṣe díẹ̀ ó wá rí, ó wá wo abẹ́ ìjókòó ẹ̀, ó rí pé ọmọ ajá kan wà níbẹ̀, ó ní rẹ̀ Aisha ìgbà ó ní ajá yìí wọlé, Aisha lóhun ọmọ ẹ lè bọ́ta jàre, wọ́n ṣe lè bọ́ta báyìí bí kéèyàn sọ pé òun bọ̀ láago 3 kó máa di aago 6 kó máa tí ì rí, Ọlọ́run àtòjíṣẹ́ kò kí ń yapa àdéhùn, kí ló dé tí ò tí ì wá. Nígbà tí wọ́n lé ajá yẹn bọ́ta báyìí Jibril bá wọlé, ó wá ní ó ti pẹ́ jù látàrọ mo ti ń retí ẹ̀, ó lé àwa màláìkà kí ń wọ ilé tí ajá tàbí àwòrán bá wà. ìdí nìyẹn tó sọ pé mùsùlùmí ò kì í sin ajá. bẹ́ẹ̀ni. ẹ bá dé báyìí ẹ jẹ́ ká lè lágbára tá a bá padà dé Ká Sálàyé ṣì ń tẹ̀síwájú, ẹ kú kàlẹ̀ lóde. ẹ káàbọ̀ padà láti ilé agbára. Gẹ́gẹ́ bí mo yẹn sọ, àfáà mi ṣì wà ní pẹ̀lú mi. Ká tó lọ sí òkè lọ́hùn, wọ́n gbé ẹnu lékeré kan pé ibi tájá bá wà àwọn màláìkà ò ní wọlé àtàwòrán. Èmi wá béèrè pé ṣé ìdí nìyẹn tí mùsùlùmí ò ṣe kí ń sin ajá. bẹ́ẹ̀ni ẹ káàbọ̀ padà gbẹ̀yìn aráalé. ìdí nìyẹn tí mùsùlùmí ò ṣe kí ń máa sin ajá. ọ̀rọ̀ nípa ajá sísìn ọ̀rọ̀ míì nìyẹn ní àwọn ọgbà míì tí a tún máa ṣàlàyé. So ajá àti àwòrán àwọn màláìkà ò ní wọbẹ̀, àti ibi tí ère bá wà. ère àwọn tó máa ń lo kàlẹ́ndà, bóyá kàlẹ́ndà tó máa ń gbé píkṣọ̀ àwọn olórí ẹ̀sìn sí, ṣé ìyẹn kò bá wí. àìmọ̀ náà ni àìmọ̀ṣẹ́ mọ̀ pé àìmọ̀ kan nígbà míì níjọ́wọ́ tí mo ń treat ọ̀rọ̀ àìmọ̀ kan bí mo ní àìmọ̀ kan wà tí ó yẹ pé simple ignorance, ìmí ìdẹ̀wà tó jẹ́ pé compound one. So ṣe rí simple one ni téèyàn mọ̀ rárá, compound one ni kéèyàn mọ̀ kéèyàn wò pé adarí ẹ̀sìn mi ló wà ń bẹ̀ mí gbàṣẹ́. So kò bá jẹ́ àwòrán ànábì wa Muhammad kálá aráwòrán ẹ̀ tá a gbé sílé, màláìkà ò ní wọbẹ̀. òfin ni tóun náà dẹ̀ ti sọ. So ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá mọ̀, wọ́n kọ́ máa ṣàdúrà, ẹlòmíràn tún ní pé àdúrà àwọn ò gbà, ẹni tó fẹ́ gbàdúrà ẹ̀ gòkè lọ ò sí ń bẹ̀. àdúrà ò lè dédé gòkè lọ, àwọn màláìkà ni wọ́n máa ń gbé lọ sọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀. bákan náà dẹ̀ ni pé àwọn àwòrán ta wí yẹn àwọn àlìjọ̀nú máa ń jọ́sìn fún, ibẹ̀ ni wọ́n máa ń fara pamọ́ sí. táwọn dàrúdàpọ̀ kan bá ṣẹlẹ̀ nílẹ̀ àkílẹ̀ ń ṣẹlẹ̀ nǹkan gbọ́dọ̀ pé something strange is inside this house, tóun bá mọ̀ ẹni kan kó pictures tó wà nílé yẹn kú, ẹ rí i pé ẹni róye ẹ̀ mọ́, torí pé ibẹ̀ lọ fara pamọ́ sí.
lẹ máa fi ń wo tó pẹ́ lómi wọ́n á ní lágbájá ló ń ṣe òun dẹ̀kọ́ ló ń ṣe wọ́n ti kó sára àwòrán yẹn wọ́n wá ń lò wọ́n ti kó sára tẹ́dí bí àtọ́gbé sínú ilé. kí má bàa tún fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ nínú àwọn ilé tí mo ti kalé mẹ́ta bẹ́ẹ̀ mo ti kalé ilé tí àwòrán wà bẹ́ẹ̀ táwòrán bá wà tí èrè bá wà àti àwọn ilé tí ìtàn fi ṣe dẹ́pọ̀ ọtí tó kọtí sí àbí tí ọlọ́tí alámupara wà ẹni tó mu tí àmupara tí ò mọ ohun tó ń ṣe mọ́. tálámupara bá ti ń báyàn gbénu ilé gan mọ̀lẹ́kà ò ní wọlé. mọ̀lẹ́kà ò ní wọbẹ̀. ẹni pé àwọn gan fúnra wa. èmi ò mọtí ṣùgbọ́n tẹ́ni tó bá ń gbé bá mọtí ó ti ṣàkóbá. tí ẹni tó mọtí bá wà pẹ̀lú wa òórùn ẹnu ẹ̀ ò ní tẹ́ wa lọ́rùn. ìbá àmọ́ lásùtì. kò sí bẹ́ẹ̀ ẹ mọ̀ pé léyìí mu tí ẹ fẹ́ sákò lẹ́gbẹ̀ẹ́. ọlọ́run ò ní àkókò yìí ọlọ́run gbà fún wa o. mímọ sákò ànábì ní àwọn màláìkà wọ́n máa ń ní ìnira níbi gbogbo nǹkan tó bá ti ń ní àwọn èèyàn lára. ẹ jẹ́ kí wọ́n bèrè wẹ̀ pé nípa nǹkan tí òórùn tá à ń sọ ká tó tẹ̀síwájú ẹ̀ ń pàṣẹ pé àṣálẹ́ mẹ́wàá tó gbẹ̀yìn pàtàkì ẹ̀ nínú Ramadan ṣé ó túmọ̀ sí pé perfume a lè lò àwọn nǹkan amáradùn tùràrí nǹkan bẹ́ẹ̀ olójú tá a lè lò. àwọn nǹkan tá à ń sọ àwọn eléyìí olóòórùn dídùn làwọn yẹn pẹfúmù máa ń dùn mọ́ wa ànábì ní gbogbo ohun tó bá ti máa ń dùn mọ́ wa ó máa ń dùn mọ́ àwọn màláìkà èyí tó bá máa ń ní wá lára ó máa ń ní àwọn màláìkà náà lára tí wọ́n bá fẹ́ mọ̀ pé màláìkà wà pẹ̀lú òun nǹkan aládìídùn ni kó máa lò. irú àkókò tá à ń sọ yìí sìn èèyàn lè máa fún tìràrí inú ilé ẹ̀ téèyàn bá lè lọ mọ́ṣáláṣí. téèyàn bá lè lọ mọ́ṣáláṣí èèyàn lè máa ṣe ṣùgbọ́n àwọn ilé tí àwọn kan tá à ń sọ yìí bá wà tùràrí kò lè fa àwọn màláìkà wá kò lè fa wá yàtọ̀ sí pé nǹkan gan tó sọ pé kò lè mú ọ wọlé yẹn kó kúrò ń bẹ́ẹ̀. ẹ̀yàn tí mo fi sọ pé ní bóyá èèyàn ti kó kúrò kó wá máa fún tùràrí bí màlẹ́kà bá ń gba mọ́ṣáláṣí lọ tó ń gba láti kọ́ dé lọ òǹgbòrò ìbáyà àyà fẹ́ nìyẹn tiẹ̀ náà. àyà nígbà tí kò bá sí nǹkan tó lè dá padà tó lè dá padà nǹkan kan ó lágbára jura wọn lọ. ẹ bá tẹ̀síwájú. nínú àwọn kan ilé tí màláìkà ò tún kí ń wọ̀ òun náà ni ilé tí ẹni tó dáràn àgbèrè bá wà alágbèrè tó wà tí ò wá tí ì ṣe ohun tí wọ́n ní kó ṣe dó àgbèrè náà kò kọ́kọ́ dà àwọn mọ̀lẹ́kà ò ní wọ́bẹ̀ àbí ó tiẹ̀ tí wọ́n lọ ṣe ìwẹ̀ tó tún wọ́n yẹ kó tiẹ̀ wẹ̀ gan kó tún fi mọ́ra ẹ̀ kó tún wà láì mọ́ irú inú ilé bẹ́ẹ̀ mọ̀lẹ́kà ò ní wọ́bẹ̀. ti wẹ̀ yẹn ọjọ́ mi la máa sọ yìí tó rọyà kan máa ń sọ pé ṣé wútúbà àbí kí náà pè orúkọ wẹ̀ yẹn náà. Jánàbà ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn ẹ jẹ́ lákòókò àwẹ̀ yìí nítorí wọ́n sì pé tẹ́ ń sọ yìí sìn nígbà tí àwẹ̀ ti fẹ́ parí ṣé kò sáàyè fún àwọn tán lẹ́tọ̀ọ́ bíi tọkọtaya láti súnmọ́ra wọn. ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn tọkọtaya tí wọn bá lọ fún because mo sọ nínú àwọn ọlá tó wà fún tó gbẹ̀yìn Ramadan ọjọ́ mẹ́wàá yẹn pé ká lè bá láǹfààní nǹkan kan tá à ń pè ní itikaf itikaf ni pé báwọn bí ṣe máa ń ṣe tábà bá ti di mẹ́wàá parí tó bá ti di ogún akura àṣírà alọ́tún mọ́ṣáláṣí so ẹni tí ó bá fẹ́ ṣe itikaf yẹn nínú àwọn nǹkan tó bàjẹ́ òun ni pé téèyàn bá ti súnmọ́ ẹlẹ́tọ̀ọ́ ẹ̀ itikaf kọ́ ló ṣe mọ́ yóò máa gbalada ìbádà o ṣùgbọ́n kò ní gbalada pé tó ń jẹ́ itikaf ni pé ká kóra kúrò nínú ilé wa ìyẹn gan làwẹ̀ ó dà pé ìyẹn gangan làwẹ̀ gidi ìyẹn ó yàtọ̀ sáwẹ̀ ó yàtọ̀ mo mọ̀ kẹ́ ara ẹ̀ náà ni tó kó síra ró ní gbogbo mẹ́wàá àkọ́kọ́ wọ́n lè máa ṣe yẹn ṣùgbọ́n tó gbẹ̀yìn yẹn ó kó ńlẹ̀ tán ni pé kínní. tí mẹ́wàá tó gbẹ̀yìn náà kò ń ṣe pé kò lè ṣe ṣùgbọ́n á ba itikaf jẹ́ kò ṣe pé kò lè ṣe ṣùgbọ́n á ba itikaf yẹn jẹ́ ni. ẹ jẹ́ ká wáyà báyìí ṣé irú àkókò yìí sìn ó ti wá di gbọmọgbọmọ tá à ń gbọ́ lóòrèkóòrè pé wọ́n lọ fún lẹ́sà ìjìra kọ̀kọ̀bẹ́kẹ́ náà pé àdè kíkọ níbi ọdún mélòó kan sẹ́yìn kò fi bẹ́ẹ̀ dùn tó báyìí ṣé ọ̀làjú ló fà á tó fi di pé mẹ́wàá tó gbẹ̀yìn ní Ramadan àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn láwọn lọ sí umra. ohun tó fà yẹn ni pé
kò ń ṣe pé ọ̀làjú ó ti wà ńlẹ̀ ti pẹ́. ìwé rẹ̀ kó wá di nǹkan tó di pé ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ mọ oníkálukú iye ẹnìyẹn ni. ní ọ̀rọ̀ nípa ìtìkáfù yẹn àwọn àfáà sọ̀rọ̀ lórí ẹ̀ tó pọ̀. àwọn kan ní a lè ṣe ju àfi nínú mọ́ṣáláṣí mẹ́ta. àwọn kan ní àfi a lè ṣe ní mọ́ṣáláṣí míì àfi tí ó jẹ́ kó jẹ́ mọ́ṣáláṣí ànábì sallallahu alaihi wasallam ní Madina, àbí kó jẹ́ Kaaba mọ́ṣáláṣí Ọlọ́run ní Maka, àbí kó jẹ́ mọ́ṣáláṣí ànábì Sulaimon ní Jerusalem. ìyẹn náà fi ń ju òkò àbí ìyẹn náà fi ń ju òkò lóra wọn ní Palestine àti Israeli nígbà tí kò fẹ́ súnmọ́ra wọn báyìí. ohun tó ṣẹlẹ̀ ni pé mọ́ṣáláṣí yẹn gan ọ̀rọ̀ tó pọ̀ lórí yẹn. mọ́ṣáláṣí tó wà ní Jerusalem yẹn gangan origin ni ẹ̀ Islam ni. wọ́n nítorí pé àìṣedéédé àti ìfàṣà àtàwọn ìdí kan míì tá a lè máa mẹ́nu bá ń sìn ó fà á tó fi jẹ́ pé àwọn míì tún ráyè gbà mọ́ ọ lọ, ṣùgbọ́n tiwọn ti bẹ́ẹ̀ náà dè ní tẹ́ bá lọ síbẹ̀ ẹ ṣe àlùwàlá ẹ sì kírun, gbọ́n tó lọ síbẹ̀ máa ń ṣe àlùwàlá. so àwọn kan ní mọ́ṣáláṣí mẹ́ta yẹn nìkan láti lè ṣe. àwọn kan sọ bẹ́ẹ̀ nínú àwọn àlùfáà. ṣùgbọ́n àwọn àlùfáà mi tún dá wọn lóhùn pé àtàbá sọ pé àwọn náà rẹ́rìí mú wá nínú ọ̀rọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam. ṣùgbọ́n òjíṣẹ́ Ọlọ́run ó máa ń fààyè lẹ̀ pé ẹ̀yin tẹ́ ẹ̀ bá lè ṣe léyìí èyí tún wà tẹ́yìn tún lè ṣe. lọ́wọ́ ló dá ẹni tí ò bá lè lọ sí àwọn ọbẹ̀ tí ò lówó ní ṣe láǹfààní 1000 naira ni. sọ wá ní pé èyí tó dájú ni pé kò sí ibi tá àti lè ṣe itikaf nínú gbogbo mọ́ṣáláṣí ayé láti lè ṣe bí tí wọ́n ti ń kí wákàtí márààrún, ṣùgbọ́n agbọ́lá fún èyí tá a bá ti ń kí jímọ̀ so that jímọ̀ á bá wa ń bẹ̀. ìyẹn tó ń pè ní Central Mosque. ṣùgbọ́n bí èèyàn láǹfààní Central Mosque náà tóun náà dẹ̀ fẹ́ kóra ró sí mọ́ṣáláṣí tó fẹ́ yẹra fún àwọn aráalé kí ládàá ìjọsìn yẹn lè tó. tó bá ti ṣe tán á padà sílé tó bá ti dalẹ́ á tún padà wá. ó ṣe é ṣe kó lu ọjọ́ ẹ̀ mẹ́wàá ń bẹ̀. a máa lo mẹ́wàá ń bẹ̀. mi ò rò kó lójú mọ́ṣáláṣí náà ti lè ṣe yẹn lẹ́kọ̀ọ́ báyìí. a máa ń lo mẹ́wàá ń bẹ̀ nítorí mọ́ṣáláṣí tí a gbọ́dọ̀ ti ṣe ó gbọ́dọ̀ ní àwọn àyè tá a ti ṣerú àwọn kan tá à ń ṣe ń lé afẹ́ wẹ̀ afẹ́ tọ̀ afẹ́ dáná afẹ́ ṣe gbogbo ẹ̀ á ṣàjẹun wọ́n fi ní Central Mosque àwọn facilities yẹn pé sí òun ni ká lò. àdé láǹfààní pé tí Jímọ̀ bá dé tó bá bá wa ń bẹ̀ á kàn kírun bẹ̀ àníwulẹ̀ jáde lọ mọ́. tó ẹ̀yin ará ilé a lè yanjú ọ̀rọ̀ ìtọ́lé nítorí pé ọ̀rọ̀ ìṣe ni bó ṣe ń ṣe wá bó ṣe ń ṣe yín ọ̀pọ̀lọpọ̀ mọ̀ tún mọ àwọn nǹkan yẹn gẹ́gẹ́ bí ẹnìkan mo ti káwọn ẹ̀kọ́ oríṣiríṣi báyìí lórí kíni pàtàkì àṣálẹ́ mẹ́wàá tó gbẹ̀yìn oṣù àpọ́nlé tèmi gan mo fẹ́ dá ilé kéwúlẹ̀ báyìí bẹ́ẹ̀ ni oríṣi bẹ́ẹ̀ lọ lórí ètò Kasalaye lónìí ṣùgbọ́n kí àtúnkásẹ̀ ètò ńlẹ̀ ẹ bàbá láàrin ìṣẹ́jú kan ẹ bá ràn wá ẹ fà fàdúrà ràn wá lọ́wọ́ ètò Kasalaye gbogbo ìtajọ́ ń ṣiṣẹ́ papọ̀ àti iléeṣẹ́ wa ẹ bá fàdúrà ràn wá lọ́wọ́ láàrin ìṣẹ́jú kan. àdúpẹ́ fọlọ́run alhamdulillah àdúrà tí ẹ ti ń bá yín àmín gbogbo ẹni tí ó bá ti ń ka ọ̀rọ̀ ẹ̀sìn kún Ọlọ́run á máa kà wọ́n náà kún Ọlọ́run á máa gbọ́wọ́ yín sókè iléeṣẹ́ yìí ò ní jóná ibi tí ẹ lérò pé ọlá yín ò dé agbára Ọlọ́run ọlá yín á débẹ̀ àtújù bẹ́ẹ̀ lọ pẹ̀lú ògo Ọlọ́run níwọ̀n gbogbo àtà bá tún máa fi padà wá bí àárí àpẹẹrẹ gbígbàdúrà nínú iléeṣẹ́ yìí lára ẹ̀yin lára gbogbo àwọn tẹ́ ẹ jọ ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ògọ́lọ́ iléeṣẹ́ yìí ò ní jóná ẹ̀ sì ní kábàámọ̀ pé kí ni mo dálẹ̀ fún pẹ̀lú ògọ́lọ́ bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí ọlá Fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin àmín. bẹ́ẹ̀ ẹ̀yin ará ilé àrèjì báyìí lọ bàbá adúpẹ́ tá a pè ní tẹ̀ jẹ́ wa àjíǹdàrà a máa jẹ yín mú jìnnà sí wa o lórí ètò Kasalaye lára nǹkan tẹ̀ sọ ẹ̀ afẹ́ bẹ̀rẹ̀ sí yànnà náà lẹ́yọ bóyá lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ mi bóyá ẹ̀kan lóṣù bóyá lè mọ yọjú sí wa bẹ́ẹ̀ bá dé lè wá ẹ jẹ́ kẹ́ lómi náà wá ṣojú yín ẹ ṣe púpọ̀ sá bẹ́ẹ̀ ni wọ́n ní pé ìbẹ̀rẹ̀ Ramadan ni ìkẹ́ ìgẹ̀ ni àárín Ramadani àforíjì ni ìgbẹ̀yìn Ramadana àṣẹrú dọmọ. Kasalaye fún wọn. Kasalaye fún wọn.
àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wọn pé iṣu atẹnumọ́ràn kì í jóná o. ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. ètò yóò máa wá sójú mọ́ọ̀máwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀.